ẹ ṣe arógun máa ń sá ọ̀lẹ́ máa ń sá o arógun máa ń sọmọ ṣe skẹtọ jẹ́ ẹjẹ́ kan púpọ̀ olórin àgbáyé gbogbo yẹn kó àdó tí Tiri mọ́lẹ̀ mi ò ní sáláì múrẹ́mọ̀ ṣe wọ́ọ̀sì. Kú kẹ́lẹ́ jẹ́ mọ́nà mi jàmọ́. Olé ọlọ́tọ̀ àti kọ̀fújà. Wọ́ọ̀ṣ. Kọ́ndà. Ẹjọ́ máa lọ lábẹ́nú. Wọ́ọ̀ṣ. Kọ́ndà. Mr. Dùgbàlágùn kálẹ̀ ìmọ̀lẹ̀ ọ̀tọ̀jọ́ mẹ́ẹ̀ẹ́dá ṣeun. Mo reply message yín o ìmọ̀lẹ̀ ẹ̀gẹ́ má ṣe bínú. Ọlọ́gbọ́n olórin aláàmú ẹ. Eré nífẹ̀ẹ́ bẹ̀rẹ̀ o pẹ̀lú orúkọ Ọlọ́run ọba. Wọ́ọ̀ṣ. Ariwo yín pọ̀ tó rẹ́lá. Ọmọ bá wa ṣe ẹsẹ̀ mi bá sọ. Ọmọ kìíní wọ́n láyé ìmọ̀lábíà. Proprietor ìmọ̀lẹ́ wọ̀. Ẹgún kálá ẹgún má máa sá. Arógun máa sá àti kọ́ fújì ẹmọ̀ ṣe ẹgbọ́n. Kọ́lọ́ ń jẹ́ kí orí gbogbo yìí pẹ́ ẹ ṣètọ́jú sárábà àmì Adigun. Wọ́n ní lọ́bẹ̀ ẹ̀yà rẹ̀ mọ́. Alámúhìmù ìtúnṣukún lè ti rí mọ́ ẹ̀kọ́ lẹ́kan alámúhìmù wúmọ́. Wọ́ọ̀ṣ. Àwọn bá a ṣe ẹ̀ṣẹ̀. Wíìgì ni wíìrì ìtúnṣukún. Gbogbo ìwé sí òwe tó ti gbígbín. Wọ́n ìpọ̀jù àárọ̀ Tiri mọ́lẹ̀ o. Ọmọ jíbọ́lá ẹ̀sẹ̀ àgàtà bá sọ. Ọmọ ìyàwó anábì kúnlẹ̀ Tiri lẹ́la ayọ̀mọ̀ àmọ̀kẹ́. Pasuma jíbọ́lá ọmọdé tó lọ́wọ́ ẹsẹ̀ ya làbíyá wọ̀ èmi Tiri lẹ́dà yọmọ Paso ọmọ jáwé sọ́ọ́lá Tiri mọ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ kó jọra wọn. Wọ́ọ̀ṣ. Alábí ẹsẹ̀ mi Paso ọmọdé tó lọ́wọ́ ẹsẹ̀ mi Alábíyá my daddy. Wọ́ọ̀ṣ. èmi Tiri lẹ́dà gangan. Ọmọ jàre sọ́ọ́lá ọmọdérin lọ sẹ́rí mọ́lẹ̀ ìbò jọra wọn. Ọdẹ tọ́lá ọdẹrin lọ yé mọ́lẹ̀ jọra wọn. Ọdẹ ní méjèèjì àlàmọ́ ìmọ́lẹ̀ wọn sọdẹ wọn pẹ́rán. Àwọn atámọ́ta ṣe ó nínú fújì ó. Atámọ́ta ṣe nínú fújì ó. Ọdẹ ńlá wọ́ọ̀ṣ. Ọdẹ tọ́lá ẹ̀ sàlàbíà. Àwọn atámọ́ta ṣe ó nínú fújì ó. Wọ́ọ̀ṣ. Àlàmú ẹ tútù onígboro. Oko kẹlẹ̀ lè ṣe sàbóṣì
gbogbo omi kù kálẹ̀ mọ̀ ṣe ṣàpùsì ìjogún omi akọ́là fọ́mọ́ lórin o kọ́ńdà. òkú kẹlẹ̀ yọ alákẹ́ alákẹ́ kódà yóò kárẹ̀ o tẹ́ ẹ bá wò náà wà lámú wa àfi ibi yàbọ̀ ọ̀sánlé tẹ́ ẹ bá wò náà wà lákẹ́. ẹjọ́ ìbínú bí mú èsì júrú gbé. bí bá rí wọ́n ti rí mọ́ ẹ̀yọ́ ogun ilẹ̀ alámú ìmọ̀lẹ̀ máa ti pẹ́pẹ́ o. ọba kàtàgbà mú bọ̀ ẹ̀ mọ̀ ṣe. alákẹ́kọ̀ọ́ dẹ̀ ẹ ṣe gan-an kọ́ńdà ẹ ṣe máa sísá akọ́là fọmọ olórin alákẹ́ àti ẹ ṣe gbogbo obìnrin náà mi wà láwọn ẹni kọ́ńdà ènìyàn ọlọ́gbẹ́ tí rí mọ́lẹ̀ fújì àpíánò làgbé wá. Kọ́ńdà fújì piano òrè o fújì piano òrè o kọ́ńdà eré ìnáwó àmọ́ ogun lé fújì piano làgbé wá wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe tìrì mọ́ ìlànà mú wa every 4th day of the month. Ono máa ń gbé wá olórin fújì yálà àwọn tó ti jẹ́ legend àtọ́ coming artist àtàwọn tó bẹ̀ lórí gbá lọ́wọ́lọ́wọ́ àwọn náà máa ń gbé wá tìrì mọ́lẹ̀ yálà mú wa àmọye olórin o náà ti gbé wá fújì piano ogunlé. Fújì piano yẹn lọ. Sáà bá wá sọ tìrì mọ́lẹ̀ nípa fújì piano. Ẹnìkan ló mú àìdí àyè wá ó. Pé kó máa lọ bẹ́ẹ̀ yàrá mú ẹ. Kọ́ńdà. Fújì piano. Ẹnìkan ló mú àìdí àyẹ̀ wá o ìmọ̀lẹ̀ ẹ̀gún ló fújì piano tájẹ̀ lọ́wọ́lọ́wọ́ kọ́ńdà àìmọye olórin ìmọ̀lẹ̀ tán ti pè ó ti rí mọ́lẹ̀ tó ti wá dẹ́mọ́ tí tèmi náà rẹ̀ ó Olúbàdàn fújì tán sá ti rí Mr. Olúyọ̀lé ó. Ìmọ̀bílà ìyàlá wọn bàbá oyinda tó ń sọ ìsírí o'clock ń lé tírí o'clock àlà wọn tírí o'clock rẹ̀ tírí o'clock àlà wọn tèmi náà rẹ̀ fújì piano tírí mọ́lẹ̀ látọwọ́ Real Entertainment Thunder látọwọ́ Real Entertainment látọwọ́ Real Entertainment Thunder.
ní fújì kọ́ pé 50 Tiri mọ́lẹ̀ tó bá wá kọrin níbí right entertainment ló gbé kalẹ̀ aláwọn fújì piano ọlọ́run ló sọ pé kó dá wà ọmọ Alábí owó ṣe ìbáṣọ OSP ọ̀gá lásán ní president kọ́ńdà fújì piano òun lè alámú ìmọ̀ ẹ̀tọ́ sọ́kún létí rí ìmọ̀ ẹ̀tọ́. Wash. ẹgbẹ́ náà Pasuma àǹjẹ́ wash. Pasuma àǹjẹ́ Tiri lẹ́dà alámú Pasuma àǹjẹ́ Pasuma àǹjẹ́ gúnlẹ̀ Tiri lẹ́dà àná mú tẹ bá jẹun tó mọ́lẹ̀ gúnlẹ́gúnlẹ́ omi láwọn mú lé mọ́lẹ̀ yàrá mọ́ Pasuma àǹjẹ́ Tiri lẹ́dà sálà àǹgbọ́mú ọlọ́gbẹ́ lórí alámọ́. Wash. Kọ́ńdà. Ẹgbẹ́ náà lọ́gbẹ́ sáni o mọ̀ pé agotolu 12 o bọ̀ wá lu 1 o'clock galamua lẹ́yìn 1 o'clock lé o bọ̀ wá lu 2 yàrá mu lẹ́yìn 2 kìló kan 3 o'clock ìmọ̀ àlẹ́sọ̀ fún ọmọ bó Brian Alábí òun bá bọ́ bá. Wọ́ọ̀sì olójọ́jú sọ pé Pasuma àǹjẹ́ lẹ́bírí agúlé bá a sí ojú bá kọ́ńdà Pasuma àǹjẹ́ Tiri lẹ́dà náà mú ògúnlé tá a bá jẹ tó Tiri mọ́lẹ̀ yà mú mi lé lórí ọkàn wa balẹ̀ àná bí TikTok kò mọ̀ ṣe Pasuma àǹjẹ́ Tiri lẹ́dà là ń pọ̀ mú ọlọ́gbẹ́ olórin alámúra ọ̀dà eré ní fújì piano Real Entertainment aláṣẹ Real Entertainment Land Chamber aláṣẹ Real Entertainment aláṣẹ Real Photoshoot aláṣẹ Real ó pọ̀ lóríṣiríṣi ìṣàlàyé ọ̀dà ọkọ èyí oge kọlọ mọta rẹ nígbàjọ aláìmúra aláṣẹ Real Instruments aláṣẹ Real Farm ó lọ bẹ́ẹ̀ ọ̀dà ọkọ ìyá wa ọ̀dọ̀ yẹn tún dé ogbe ìránṣẹ́ olè mama Rihanna ọjọ́ olè mama Rihanna àná yẹtí mọ́ àyè túndé kọ́ńdà ìkan tó dógó tì yóò kọ́lọ́ máa fi pa ẹlẹ́kọ́ wá sí òrìà ó ní sunkún ọmọ màmá mi yé túndé àní fojú sunkún òun yàrá wọn ìwọ tó ṣiṣẹ́ ẹ ló máa ń jẹ́ náà ẹ láìmú lágbára lọ. ọ̀gá Chinedu kọ̀ǹpútà òye ọ̀gá Chinedu kọ̀ǹpútà ayé tí máa mi ò màmá Rihanna ayé àríyá o entertainment ìyú ní ìwúrí. Wash ẹgbẹ́ wọn lẹ́yìn 3 o'clock ó máa go 3 p.m. èmi pẹ̀lú dáàdì èmi Paso kọ́ńdà
ẹwà máa gbó yẹn ò síra wọn gúnlé ẹ máa rí pọ́ lòun ló ṣe bẹ́ẹ̀ kí ṣàgbára o Tiri mọ́lẹ̀ kí ṣoògùn o ọgbọ́n orí mi kọ́ agbára mi náà gbára mú ẹ mo kàn dúpẹ́ fọlọ́hún o Tiri mọ́lẹ̀ yàrá mọ́ o pé mo jọ́mọ́ Pasuma Àjíbọ́lá ó lè mọ owó lẹ́yìn sàbùsì pààyàn kó mọ owó lẹ́yìn ojú pààyàn sàbùsì yìí mọ̀ ṣe ọmọ jẹ sàbùsì yìí pààyàn akọ́lá fọmọ lóòrìn ọmọ ṣe èèyàn tó mọ̀ ya ìwé wúre èèyàn tó mọ̀ ya ìyọpọlọ kò lẹ sàbùsì yìí mọ̀ ṣe. èèyàn Tajudeen Apala èèyàn Tajudeen Yeye Apala Tajudeen wash. báwọlẹ̀ big brother yìí ṣe náà pọ̀ ọ̀yàrá ọ̀rọ̀ etí yìí mọ̀ ṣe àrò. Tàlàbà fọgbẹ́ fún Olúwa tàlàbà fọgbẹ́ fún àrò. Wash. Kọ́ndà. Ẹ jọ̀wọ́ ariwo yín pọ̀ ẹ máa ṣe lábẹ́ nínú kí lédè listening. Tàlàbà fọgbẹ́ fún àrò. Tàlàbà fọpẹ́ fún yọ ó ṣe pẹ̀sì jì master of ceremony ọjọ́ ẹ̀yin tó máa sí ọ ẹ̀kọ́ kálẹ̀ ẹ̀ lágẹ̀ẹ́gẹ́. mọ́ọ̀lẹ̀ ọmọ kàtàngúẹ́ olẹ́dá ọmọ mi abẹ́fẹ́ mọ́ olè ìmọ̀ṣọ́ ìjọba kàtàngúẹ́ olẹ́dá ọmọ mi ìjọba kò kálẹ̀ lọ́dọ̀ ọ̀mí kàtàngúẹ́. Owó ọkọ̀ yẹ kó alẹ́ àìwọ̀n ṣe. Wash. Kàríwò ojú mọ́pọ̀ mo tẹnu mọ̀. Òṣèré nínú Don Murphy ìjọba Kàtàngúwá. Owó ọkọ̀ yẹ kó alẹ́ àìṣó. Àwọn ìjọba Saipon. Ọ̀gá ikọ̀ wa ní iye mọ̀ ṣe. Ọ̀gá wa ní ikọ̀. Yanku alia olalia o alia yangu yingu akola fọmọ lóore wọn ṣẹgọ yangu ọ̀gá sápẹ́ndù ọgbẹ́ ìjọba ọ̀gá tọ́lás ìjọba làgọ́jọ́ ẹ bá ń tọ́jú alájíwọ́rọ̀ ọmọjọ́ àwọn tẹ̀kọ́ wa yìí ní ìjọba òtù. Oje ikọ̀ wa ń rí ìwé mọ̀ṣọ́ ó lẹ́wọ̀n àìdí ikọ̀ ọjọ́ ìjọba Kàtàngúwá ó lẹ́dọ̀ mọ́bì tó ná ogun ṣe ọ̀gàn yanko àlíà yanko ó bàbá tó pẹ́ ó bàbá pẹ́ ẹ̀mí bàbá tamira ìwé mọ̀ṣọ́. Bàbá Amira ìjọba Kàtàngúwá náà ó mọ́lẹ̀ ìmọ̀ṣẹ́. Ẹ jọ̀wọ́ wash ẹ má jẹ́ bínú ọjọ́ sí ìjọba Kàtàngúwá èèyàn ti rí mọ̀rẹ̀ yọ lọ́gbẹ́gúnlé aláṣẹ ríà. Àti sọ tẹ́lẹ̀ pọ́ máa padà wá péjọ ẹ̀ Tiri mọ́lẹ̀ ìta ò lè wá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ̀nu yín lọ
alámàmújọ mi ìta máa ó ẹ jọ̀wọ́ ẹ má ṣe bínú ìjọba kàtàngún ẹ àti gbogbo ọmọ ẹgbẹ́ ẹ lọ́kùnrin lóbìnrin gbogbo ará náà jà bàbá lọ́jà màmá lọ́jà gbogbo káràkátà ní kàtàngún ẹ gbogbo kàtàngún market àṣùpadà àbọ̀ ọ̀padà àbọ̀ adébísí jọ wọn fi yẹ ṣe olẹ́dọ̀ mọ́fídé bísí àṣùpadà àbọ̀ ẹ̀yìn kàtàǹgbà ọlọ́pẹ́ tí rí ìmọ̀lẹ̀ o. ó ṣe dọ́mọ́bì ìjọba ni wọ́n gbé mi kàtàǹgbà ẹ̀ tẹ́ ẹ bá gbé tirá lálàmú táwa lè fẹ́ gbé o. tẹ́ ẹ bá gbọ́ ọmọ pàṣẹ ìjọba táwa lè fẹ́ àlàyé tó máa jẹ́ kó tà sánsan kó máa jẹ́ aṣọ bíi tí ẹ bá mú wìtìwìtì náà bóyí o tẹ́ bá gbé Tiri ó dẹ́bi ó máa rà gan tẹ́ bá gbé Tiri ọ̀. wìtìwìtì náà bóyí o ó dẹ́bi lójú ó máa rà gan tẹ́ bá. Iko waidi otu leo waidi yako alia leo alia kayango yako alia oni be ba gbe Tiri lada tawa le fe gbe wash fe ba gbe Tiri lalamu tó máa jẹ́ aṣọ bíi tí ẹ bá ń wò ó. ó dá mi lójú ó máa rà gan tó bá mi sí o. ẹ máa gbọ́ bí mo ṣe ń sọ kọ́ńdà. ọlọ́gbọ́n Tiri ìmọ̀lẹ̀ ìbànú fi olórin. Rí entertainment máa gbọ́ bí mo ṣe ń sọ. Rí entertainment ọkọ̀ Yétúndé ń wò pé bàbá rí gánà. kọ́ńdà. ẹ máa gbọ́ bí mo ṣe ń sọ. ó ní lẹ́yìn 3 o'clock 3 p.m. bọ̀ lọ́nà èmi pẹ̀lú dádì mi Àlàbí Jíbọ́lá Bàzó Rí entertainment olùgbàyè tí jẹ́ Wàsíù ẹni bínú orí yẹ pìtìpìtì ayé máa bá wọn ẹni bínú orí yẹ o pìtìpìtì ayé máa bá wọn. ẹni bá ní ọmọ jẹun tó ní ọmọ jàyè o mo sọ pé pìtìpìtì máa bá wọn lámú ìmọ̀lẹ̀ o. kọ́ńdà àdẹni tó ń sọ lóko èrò tó bá rè mọ́kà tó bá ń sọ̀kò àdẹni tó ń sọ lóko ẹ bá ní ọmọ jàyè pìtìpìtì máa bá wọn. Boss. arógun mama ṣàkú kálẹ̀ ọkùnrin ogun ìbànú fi olóyún ohun àlámúhòyìn dá o ẹ bá ń tọ́jú sí yóò aláṣẹ kó sílé nọ́mbà 1 ẹ bá ní kó mọ́jà iye pìtìpìtì máa bá wọn ìdààmú máa bá wọn ìfòrò máa bá wọn ìdààmú máa bá wọn. Tiri ládàlá Tiri ládàlá yé jẹ Tiri ládàlá
òyìn Tiri ìmọ́lẹ̀ yàlámú àwọn kan ló ní orí ìmọ́lẹ̀ alàgbò gúnlégúnlé ó yẹ gbé fún wọn tán abátí ọ̀la gègé. àwọn tabatí ọ̀ ó fẹ́ jẹ gbùgbù ó fẹ́ jẹ gẹ̀dọ̀ gbogbo tó dá o lọ sábà tí ọ̀la gègé. kọ́ńdà bóta jérò àwọn tábà tí ọ̀la abátí ọ̀la lálá gègé. ó ṣe Lagos sílẹ̀ ẹ ṣe bàbá jẹ̀dí our vice chairman finance Yusufu ẹgbẹ́dù kọ́lá òṣèlú mẹ́bù owó ọkọ̀ núra àwọn tìgí ńlá sọdíkì àwọn gbẹ̀ngà síbù àwọn tábàtì ọ̀la abátì ọ̀la lálá gègé. àwọn eléyìí jẹ́gọ́ mọ̀ pé o fẹ́ jẹ sàkì ẹ̀dọ̀ o fẹ́ jẹ kùfù pọ̀mọ́ gbogbo tó dá o lọ sábà tí ọ̀la gègé. àwọn eléyìí náà máa wà bàbá jọ̀dí máa ń lẹ̀ ń lẹ̀ jọ̀dí máa ń lẹ̀ jọ̀dí o bàbá jọ̀dí nìyẹn àwọn vice chairman finance Yusufu àwọn òṣù òfòmọ̀ṣe àwọn kọ́lá bẹ́ òyà ọwọ́ kọ́kọ́ tún ra tún ògòṣe ọkọ̀ núrà tún lẹ ní ọ̀rọ̀ ìkọ́lá bẹ́bọ̀ àwọn tí kí lásán dígì àwọn gbẹ̀ngà tí jẹ́ sí ìyẹn Tiri mọ́lẹ̀ yóyó ó fẹ́ jẹ́ sàkì ó fẹ́ jẹ́ kùfù pọ́nmọ́ gbogbo tó dá o lọ sábà tí ọ̀la. ẹ̀kẹrin musamu náà ẹ̀kẹrin san ọ̀ǹgọ̀ṣe ọmọ ẹ̀kẹrin lẹ́ni ọgbẹ́ òní Ṣàngó àwọn tí ra kẹ́ bá jẹ́ ẹ̀ ọ́. ìgbẹ́rẹ́jọ ọmọ dání èmi Paso àtúntì èèyàn ṣe ọmọ ẹ̀jọ́ ní Ṣàngó náà ó Tiri mọ́lá àlàmú ṣe òṣà àjẹbórí entertainment ọ̀làyé ẹ̀kú kálẹ̀ ẹ̀yẹ ṣe dúpẹ́ àlàyé ẹ̀mọ́kú múra sílẹ̀ ìtọ́jọ́ ọ̀yọ́. Ìbànú fi mọ́lẹ̀ àṣeṣe ìbànú fi mọ́lẹ̀ sọ̀rọ̀ fún kọ́ńdà ọjọ́ ìgúnlẹ̀ mo kí gbogbo PFC ti bẹ́ẹ̀ níjòkó ọlọ́gbẹ́ Tiri mọ́lẹ̀ yàrá mọ́ oyin la gbogbo PFC níjòkó ẹ̀yin gangan lẹ jẹ mí ẹ̀yin lè hàn dádì mi Paso ọlọ́gbọ́n Tiri ìmọ̀lẹ̀ ìgbàlàmú olóńgílọ́ ọmọ gáàsù Sámọ́nì ò Paso ẹ̀yin tí bá a ṣe ẹ̀rẹ̀ àgàtẹ̀ṣe ẹ̀yin tí Pasuma ń dá ọmọlọ́mọ. alùbáríkà bàbá ti méjì alùbáríkà bàbá ti méjì ọlámilẹ́kọ̀ọ́ náà òṣèkọ̀ master ọlámilẹ́kọ̀ọ́ master wọ́n sọ pé Tiri ìmọ̀lẹ́ ẹgbọ́n náà ọmọ Paso láwa
ọmọ proprietor Alábí o alùbáríkà kan bàbá bèjì ìṣòǹgbò ọmọ Paso láwa gbọ́nà ọ̀rọ̀ Paso náà ń wí ọ̀rọ̀ jí bọ́. Umo. Ajibori ọ̀rọ̀ Paso náà ń yé. Ológun kárẹ̀ Ajibori. Ajibori kú kálẹ̀ ẹ̀wọ̀n yóò. Ẹ̀kọ́ adùn ó ti lọ́dọ̀ mi o. Èyí olùpa ìwá sí o. Aláṣẹ rí àìwọ̀n ṣe é. Ọkọ̀ àyè tí máma yé tún dé o. Olórí láàfin ọba ìmọ̀lẹ̀ yàrá wọn. Òkú kálẹ̀ dùn àdédé èjì. Ọkọ̀ àgbájá òkú kálẹ̀ èmi dìran. Lábá èkèrè fínní alhamdulilayi ṣọlá. Ẹgbẹ́ náà Paso láàjọ wọ́ọ̀ṣ dúpẹ́ Tiri lẹ́dà ẹlẹ́gbọ́n mu. Ọlá Pasuma Ajibora ọlá àlejò náà fújì ní Paso. Ọlọ́run ní sọ kálẹ̀ wá o kó lóun fẹ́ràn ẹ̀dá lọ́wọ́ ẹnìkan ní àrùn sẹ́nìkan gbà yẹn. Ọlá Pasuma àti wọ́n rán fojúṣẹ́ yẹn Tiri mọ́lẹ̀ yẹn mọ̀ ṣe ọ̀gá. Àlejò náà fújì ògùnlé. Fuji piano. What? 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 Fuji piano. Ambede bass. Ọlọ́mú ìmọ̀ rẹ̀ láṣẹ lọ́wọ́lọ́wọ́ lọ́dọ̀ aláṣẹ rí à. Ẹ̀rí pọ́pọ̀ yẹnyẹn yẹn la mọ́ ẹ. Lélẹ́lẹ́lẹ́ o kò sí èèyàn ọlọ́run ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yá la mú. Tó bá bèrè lọ́wọ́ gùgù nípa Tiri lọ́wọ́ kan wá gbé jáde fún ẹ kò ní jẹ́. Tó bá bèrè lọ́wọ́ gbogbo nípa Tiri o. Ètò òsì o wá ní Tiri lẹ́dà bàbá yín dà o. Èsì ní mo ti tà wá. Ẹgbẹ́ náà gúnlẹ̀ ó tipẹ́tipẹ́ o tó ti máa ń sọ o pé ní music industry tí Fuji stars ti jáde gbẹ̀yìn o. Ìràwọ̀ ti jáde kàlàmùníṣẹ́ Tiri lẹ́dà ọmọ Paso wọ́n máa lọ́sà àti tèmi dálẹ̀ máa fi Jọ́dánì ní ọmọdé tọ́lá lẹ́gàn alájú àṣì ò àlàbíàdé Pasuma wọn dà ọ̀gá. What? Mami Jọ́dánì mi ọmọdé tọ́lá alájú àṣì ò àlàbíàdé ọmọ ayé Pasuma wọn dà ọ̀gá.
ọlọ́run ọba ló lọ greater elevation lèmi fẹ́ Tiri greater elevation lèmi fẹ́. ọlọ́gbọ́n Tiri olórí àlàfo Ògúnlé. ajẹ́bórí wọn CEO ajẹ́bórí mọ̀ ó lọ́ọ́ mọ̀ yó lélẹ́lẹ́lẹ́ náà ti mọ̀lẹ́ Ògúnlé. ajẹ́bórí ẹni òsùn mọ́ Tiri mọ̀lẹ́ ní aṣọ gbàlámù kéré. ajẹ́bórí ọ̀nà akẹ́bàjẹ́ o àtúntì èèyàn ṣe ajẹ́bórí yẹn náà ọ̀rẹ́ ṣe ajẹ́bórí entertainment àwòdádì ọjọ́ kan púpọ̀ yẹn mọ̀ ṣe àwòdádì muhis wòlẹ́dádì muhis ọmọ ṣàjẹ́bórí dádúrọ́díà wòlẹ́dádì mọ́lẹ́ ẹ̀gọ́ṣẹ́gàn owó ọkọ̀ lára owó ọkọ̀ ọ̀la ọ̀nà ọlọ́nkọ́ oníbàjẹ́ àwọn Tiri ìmọ̀lẹ́ nínú London ọjọ́ owó ọkọ̀ lání owó ọkọ̀ lára bá ń tọ́jú wọn nílùú UK ní London ajẹ́bórí náà ajẹ́bórí entertainment dádì movies dádì rọ́ọ̀dìà dádì ìmọ̀lẹ́ owó ọkọ̀ lára iná ó ti ìmọ̀lẹ́ ńlá àwọn gúrégúré. ajẹ́bórí entertainment jẹ́ gọ́mọ̀ bẹ́ẹ̀ ni òsùn mọ́ Tiri ìmọ̀lẹ́ ni a sọ pàlàmù. tó bá sọ mọ́ Tiri ìmọ̀lẹ́ dá wà á mọ̀ pé mo nice wà á mọ̀ pé mo wọ́n mù ó máa fún ẹ lálùjọ àtòrin tó dẹ́ ní advice tó máa tún wọ́n ẹ ṣe. ajẹ́bórí entertainment àtòrin tó dẹ́ ní advice. ajẹ́bórí ìgbà tí dẹ́yà èrè àìpé akáàkọrin. ọ̀gá gunners ìgbà tí dẹ́yà èrè àìpé mi kì í wà ó. àwọn olófo náà ń bínú ológo ọjí owó wà mí wá ọmọ wà mí wá ó kàdérí bá ti ṣe ó. ajẹ́bórí entertainment bàgẹ́dẹ́ tí kò lè jojú Tiri lẹ́dà lọ ìgbà tó wà láyé ajẹ́bórí Yàsín alẹ́ ìyàwó Ayétúndé àmúbò mama Rihanna entertainment. ajẹ́bórí èèyàn dàbí mi Paso àtijọ́ yóò wọ́n ti pẹ́ pé bódì nígbẹ̀yìn wá padà wá bódì nígbẹ̀yìn wá ríà wá tún bá faná bí ọmọ lè. ṣíà ti dẹ̀jẹ̀ mi. owó Tiri lélẹ̀ owó 3 o'clock ó lélẹ̀ bódì nígbà yìí wà á padà wá ajẹ́bórí wà á tún bá faná bí ọmọ lè. escape pápá dẹ́kun jẹ́ ni pé kò sọ̀rọ̀.
area just like that bá ṣe ń bá bọ̀ látẹ̀yìn. ìyẹn náà nice gan ọ̀làrí àgọ́jọ́. ọjọ́ wá sí ìwé ilẹ̀ olùgbàyè wá sí ìwòjò. ọgbà ètí bíwá ètí ni àlùbáríkà ọlámilẹ́kan àlùbáríkà bàbá ti méjì olórí àkìyèmó làjẹgúnlẹ̀ náà àlùbáríkà náà òní o ó ṣe pẹ̀sùn tí wọ́n pè é master ceremony ọmọ ṣe olórí àkìyèmó àwọn tàlùbáríkà ṣẹ̀yẹ́kù kálẹ̀ yọmọ Paso ẹ̀kọ́ adọ́tì ní gbogbo gbà. ojú sàbùsì jọ́ngómi kù kálẹ̀ pákó mo mọ̀ o èèyàn tí mọ́lẹ̀ pankópankó ọlámilẹ̀ kò mọ̀ ṣe owó bàbẹ̀dúnjọ́ bí èèyàn mọ́lẹ̀ ọmọ wọn nìbàdàn nílé olúyọ̀lé èèyàn tí mọ́lẹ̀ ègúnlé alọ́mọdúnkún kálẹ̀ yeye. Ula sáyìrì yóò ṣe gan escape mo ṣe escape gbogbo tọ́jà náà olè náà bá wà gbogbo tọ́jà náà escape mo ṣe àwọn owó lex àwọn marcelo náà rí mo ṣe àwọn ṣáínà mi ṣìnà àwọn ọmọ bíbí dèrè yeye àwọn ọmọ eégún gbòòrò lọ́dọ̀ mi o. ọmọ egun gbòòrò nọ́mbà àwọn abidolo abidindolo mọ̀ ṣe escape náà escape ọmọdégun gbòòrò náà rẹ̀ mọ̀ ṣe lẹ́wọ́lẹ̀ ẹ̀sẹ̀ ṣe sáwọn lẹ́sàn rẹ̀. Sáwọ́ lẹ́sàn rẹ̀ sáwọ́ lẹ́sàn rẹ̀ olè sáwọ́ lẹ́sàn rẹ̀ escape lọ́jọ́ ọ̀dàn èèyàn mọ́láyà làbọ̀ṣẹ́ lẹ́wọ́ lẹ́sẹ̀ àwọn marcelo àwọn sànà wọn gbé ìṣínà escape gbogbo tọ̀jà ọ̀dàn wọn gbé ìmọ̀ṣẹ́. Olè escape tó ná òmùgí ẹ àwọn ti Tiri club mọ̀ ṣe Tiri lẹ́dà bàbá oyin dàmọ́lá ìmọ̀bìláì ìdààmú bá wọn lọ dẹ̀ ẹ̀gbọ́n olùgbé orin bó ṣe bára wọn o. àlùbáríkà bá máa méjì ẹ̀gbọ́n olùgbé orin bó ṣe bára wọn o. Tiri lẹ́dà bàbá oyin dàmọ́lá ìmọ̀bìláì ìdààmú bá wọn lọ dẹ̀ ẹ̀wọ̀n olùwẹ̀ orin bó ṣe bára wọn mu. Bàbá méjì ẹ̀yin tẹ́jẹ́ ti lẹ́dà kájọ máa rí ṣe o. Gbàgbọ́ bàbá méjì èèyàn tí rí yìí mọ́lẹ̀ o gbogbo apátájọ́ máa fọ́ ọmọ níbi aṣọ. Ìmọ̀bìláì ìdààmú ẹ̀wò olùwẹ̀ orin. Wà lómi jẹ́ǹtù èèyàn tí rí mi mọ́lẹ̀ o. Tourist lálẹ́ lájẹ́gúnlẹ̀ ìyẹn tí rí mo yin dà o. Ẹ bá wọn lọ́bẹ̀ sílẹ̀
ìlara lọ́gùn tó ń ṣe o àwọn àti wọn àjọ máa fọ ọmọ níbi aṣọ o. ó ṣe bàbá ti méjì ọ̀nà ọmọlẹ̀ àràmọ́ ogun lẹ́gbẹ́ ìmọ̀lẹ̀ ẹ̀rọ iná. bàbá méjì náà ti mọ̀lẹ̀ ó wá sí èrò ti débi tìlétìlé àwọn kan-án fẹ́ gbọ́ o. bàbá méjì ìgbésẹ̀. Wash. Ó kọ́re bá pẹ̀lú jẹ̀bi náà, àwọn Tiri mọ́lẹ̀ o. Ó ṣe kàn wọ́n lè dance, ó lè dance wálé. Gbogbo rẹ̀ tẹ̀ ṣe fẹ́ mi dance. Mo ní mélòó gbàgbé yín gbàgbé yín o. Gbogbo lè tẹ̀ ṣe fẹ́ mi ẹ̀gbọ́n. Ìwọ̀n Adédèjì lè gbàgbé yín àgbẹ̀ yín ó dùnà. Bàbá méjì bàbá òyìn nàlẹ́ ń gbọ́. Ó ṣe. Bàbá ìdá ló gbòdò. Báṣíwájú mi ni mo gbọ́dọ̀ máa ń sọ. Èmi ò gbọ́ rí pé má ṣe kọ́ ìmì o. Kí ló burú nínú ká máa tẹ̀lé yín o. Ẹlẹ́fọ̀ọ́mọ lẹ́yìn yín o. Mo lè pàrọ̀ ọdún mi mọ̀ pé ọ̀dọ̀. Mo lọ bí tó ti bá mi ní Ìkẹjà lọ́mọlẹ̀ o. Ló bá sábà mi tó fi ní mi ò ní gbá ẹ o. Ìdí èrè tó fi mú Pàṣọ lọ́ta. Àṣírí ọ̀rọ̀ ayé bá mi fòye pé. Ètò àṣírí ọ̀rọ̀ ayé bá mi àṣírí ọ̀rọ̀ oyin dà. Àṣírí ọ̀rọ̀ ayé bá mi fòye pé ògúnlé o. Ọmọdé lè fẹ́ sá gbogbo tẹ̀gbá. Ètò òsè ọ̀pọ̀ nílé ìjọmọ̀ṣọ́. Èyàn ti mọ̀lẹ́ lọ́dọ̀ ọ̀mí ọ̀ṣẹ́ gan. Ọlọ́gbà ti rí mọ́lẹ̀. Ètò òsè èyàn mọ́lẹ̀ ìmọ̀ṣọ́. Ètò. Èyàn ti mọ̀lẹ́ ẹ̀yà wa. Àwọn òpèjọ kódẹ̀. Àwọn tàlàkà ọgbẹ́ mi èyí oge kódẹ̀. Iyún ti mú ní ìwúlú. Mo mọ̀ pé bá ṣe gbẹ́jú gbèsè orin tí mo fẹ́ kọlẹ̀ lóde. Mi ò dá ní disappoint ẹ̀yìn ìtẹ̀yìn o. Ẹ lọ́wọ́ nǹkan kẹ́ ẹ̀ àfìdílé. Ìfarabalẹ̀ ló jẹ́ nínú yan. Bí ọdún ọlọ́gbọ̀n tó kọ́ fojú ìwé mọ̀ ṣe. Ẹ̀yin tí mú tajẹ́rọ̀ yẹn mọ̀ ṣe. Ọlọ́gbọ̀n tó ní tó wọ́n tán tí kọ́ fojú ìwé mọ̀ ṣe. Olè tí ó sì ó ọmọ onílé ìjà. Èyàn Tiri lẹ́dà yẹn là mú wa. Ìkọ́kọ́ ìwọ oníṣẹ́ wà o, àjọ máa gòkè níyàn. Ètò ìkọ́kọ́ ìwọ oníṣẹ́ wà o, àjọ máa gòkè. Àlàkẹ́ kódẹ̀ Àlàkẹ́
ìgangan kò ní ṣẹ́wẹ̀ o àjọ máa gòkè. Alákẹ́ àjọ máa kò lè yín ní ìdá orin. Àjọ máa gòkè nídìí iṣẹ́ orin. Àjọ máa wà láyé tó ga àjọ máa gòkè. Ìjọba ìṣó yẹ jẹ́ ká. Ó yẹ jẹ́ ká. Ọbásanjọ́ PFC Ọbásanjọ́ wà. Tiri ni Tiri ni bíbá sọ́mọ̀lẹ̀ o tó fẹ́ kó lu síta o ọlọ́run ò gbà atlas o èdè ti já. Èéfín tó bọ́ mọ̀lẹ̀ o tó fẹ́ kó lu síta lẹ́yìn o èdè ti já. Èèyàn kan ò lè dánwó bókò sí mọ́ kó máa yọ. Èèyàn kan ò lè dánwó bókò òrùn wo agogo yọ agogo yọ. Èèyàn kan ò lè dánwó bókò òsùnpá agogo yọ. Iná tí ò tó náà ní tọ́pìnlẹ̀ gba ẹ̀jẹ̀ kó èèwọ̀. Iná tí ò tó náà ní tọ́pìnlẹ̀ gba. Real entertainment jẹ́ kọ́ mọ̀. Iná tí ò tó náà ní tọ́pìnlẹ̀ gba ẹ̀jẹ̀ kó èèwọ̀. Ó yárí à give us never lack alamuwo yí dáhùn. Ẹ̀yin tẹ̀ náwó wá owó yín á dẹ̀ máa pọ̀ sí o láṣẹ Ọlọ́run.